dẹrú. ọmọ aláṣọ tó ń wá kìsà, ọmọ ẹlẹ́ran tó ń jẹ́gun. kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. ọmọ ọba tó dẹrú, ọmọ aláṣọ tó wá kìsà, ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Yorùbá orílẹ̀-èdè tá a gbé bí mi o, ilẹ̀ tó ṣàn fún wàrà àti oyin. Iwájú ló yẹ kó pa ẹ̀bì tí ire sí o, ṣùgbọ́n lẹ́yìn la ń jẹ́ lọ Yorùbá. ọba tó dẹrú, ọmọ aláṣọ tó wá kìsà, ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. ọmọ ọba tó dẹrú, ọmọ aláṣọ tó wá kìsà, ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Lọ́sàn fúnra ó já síná, agbọ́n òfúnra kò lóyìn, ọ̀bọ òfúnra kò dènìyàn. Yorùbá ìfúnra màlógún àgbà o. ọmọ ọba tó dẹrú, ọmọ aláṣọ tó wá kìsà, ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. ọmọ ọba tó dẹrú, ọmọ aláṣọ tó wá kìsà, ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. ẹ jèbùrẹ́ o. Mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. ẹ jèbùrẹ́ o. Báyọ̀nù síra wa ṣóhun ló tọ́. ẹ jèbùrẹ́ o. Àìrìnpọ̀ a máa jọ mẹ́jọ níyàwó. ẹ jèbùrẹ́ o. Ọmọ ìyá kan náà ṣá ní gbogbo wa. ẹ jèbùrẹ́ o. Pòfẹ́sọ̀ Bánjí ọmọ Akíntóyè o. ẹ jèbùrẹ́ o. Àgbà tí òbínú lọ́mọ rẹ̀ ń pọ̀ jọjọ. ẹ jèbùrẹ́ o. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. ẹ jèbùrẹ́ o. Bájà Sọ́lá owó bàbá Dámì o. ẹ jèbùrẹ́ o. Ohun tó bá wẹ lẹ́nu gọ́fẹ̀nù rẹ̀ sọ. ẹ jèbùrẹ́ o. Ibi à ń lọ là ń kọjú sí. ẹ jèbùrẹ́ o. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ Yorùbá Nation o. ẹ jèbùrẹ́ o. ẹ jèbùrẹ́ o. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kó lè dá. ẹ jèbùrẹ́ o. Ẹ jèbùrẹ́ torí Ọlọ́run. ẹ jèbùrẹ́ o. Ẹ jèbùrẹ́ torí Elédùmarè. bẹ́nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé
ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kìíní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé dàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o rírà bá lọ lógún ọdún mo fẹ́ kẹ́mọ́ ìṣẹ́jú kan péré òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. jésù òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV mo kí yín lọ́mọdé lọ́mọdé lágbàlagbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò lóyún inú tàṣẹ ẹbí gbogbo yín ni mo kí ẹ kú bó ṣe ń lọ ẹ kú kó lè dáa ẹ kú kó má bàjẹ́ mo kí yín o ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ wà lórílẹ̀-èdè Amẹ́ríkà Canada Brazil ìsàlẹ̀ náà gbogbo yín mo kí bí ìlú lódì ẹnì kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà tẹ wà lápá bí náà ní Europe pápátá gbogbo yín mo kí ẹ̀yin ti Ireland ẹ̀yin ti London ẹ̀yin ti Manchester gbogbo yín mo kí ẹ̀yin ti France
ẹ̀yin ti Germany, ẹ̀yin ti Italy, gbogbo yín mo kí o yòló lóde ẹnìkan tó gbẹ yín ti Asia pápátá bẹ̀ láti Japan tó fi wọ China tó fi dé India dé gbogbo yín mo kí Ọmọlúkà yín rèé ọmọ òkòrókòró ológun ṣáájú ọ̀túnpá kìrìkìrì lọ́tọ̀ ọmọdún lògùn kájú bàtà kẹyà ọmọ akóyábọ̀dá máa mú karaba lọ sẹ́ni máa mú karaba ọmọ òkè náà òkú mọ́gàrà ọmọ yàrá jẹ bí olóko Ọmọlúkà ṣe méjì gbogbo àkókò ṣe mẹ́ta òṣọ́kọ Èkìtì ṣọ́kọ àkókò ẹkúlé ẹkú bó ṣe ń lọ ẹrù ògbódò Ọmọlúkà yín rèé gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa ẹ bá mi pín ètò oògùn ni wọ́n fi gbalé lọ́wọ́ mi o àwọn màmá fi gbé ta títí máa mú ẹ gbọ́ ọ̀rọ̀ lénìí ẹni tí wọ́n wọlé ẹ̀wọ̀n ló fi gbé ta pé oògùn náà fi gbalé lọ́wọ́ kì í tí ì ṣe òun ló sọ̀rọ̀ mo ti sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ti tẹ̀mí wọ́n rà ó mà ṣe o Yorùbá orí yín mo gbèdì níbi táwọn kan ti ń gbé sókè pé kò gbọdọ̀ jábọ́ ibẹ̀ lẹ́yìn kan ti ń fà pé àti tó bá rí bọ́ Yorùbá tó ayé tó mojúbà ọmọ aráyé ẹ̀rù bá mi Yorùbá ẹ̀rù yìí bá mi ẹ̀rù yìí bà mí ọmọ Yorùbá ẹni bá rí yín kó sá gbogbo ẹ̀yin náà wo fídíò ẹ máa bá mi pín prógrámù yìí ẹni wí ẹ tẹ́ bá ti ń wò Facebook ni YouTube ni TikTok ni pín prógrámù yẹn ṣí ẹ nínú prógrámù kan mo ti ń bọ̀ yìí kò sí kátà àwọn èèyàn sọ̀rọ̀ oríṣiríṣi olè ni wọ́n ẹbí ń kówó jẹ ni kò sí ìtọ́jà Yorùbá nation ìrọ̀lẹ́ pa Yorùbá nation wà ó dẹ̀ máa dúró òmìnira 2022 ni ò sí 2022 ṣe mìíràn ó ti lọ àwa ìsanú má dàrú ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ mí níwọ̀n bàtẹ́ mọ̀ mí ẹ mọ̀ pé Ọlọ́run jogún ọpọlọ díẹ̀ fún mi ó lè má tó táwọn kan bọ̀ tọ́lọ́ ìwọ̀nba tọ́lọ́ jogún fún mi yẹn mo ń lò ó anybody ò lè sọ pé Ọmọlúkà kọwọ́ bọ náà kí n dẹ̀ kọwọ́ sí Ọmọlúkà bẹ́ sómi kí n dẹ̀ bẹ́ sí tí ò bá ti lo oògùn fún mi o bọ̀tẹ̀ mi ti ẹ̀ mọ̀ pé bó lo oògùn ìṣẹ̀dá mi ò ní jẹ́ kó jẹ́ kò lè jẹ́ ẹ̀yin náà ń wò mí ní TikTok ẹ bá mi pín kínní wọ́n lẹ́ẹ̀pin tó TikTok ló complain pé ẹ̀ pín o wọ́n lẹ́ẹ̀ láìkí ẹ̀ pé ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ́ ẹ tẹ́ ẹ̀yin ti YouTube mi ò rọ́wọ́ yín ẹ pín ẹ̀yin lẹ wà lé ní Facebook wá dáadáa ẹ̀yin YouTube ní mi ìrọ́wọ́ yín ẹ pín ayé tó mojúbà ọmọ aráyé bàbá Ògúndé Ọlọ́run kó lọ́ra ẹ̀mí bẹ́ẹ̀ Ọlọ́run kó dẹlẹ̀ fún bàbá yẹn kọrin wo ní tẹ́ bá ń gbọ́ ayé o ayé dohun àìnítumọ̀ o àwọn tó ń wá ọ kò rí ọ ayé àwọn tó ń wá ọ kò mọ̀ ọ àwọn tó ń wá ọ kò rí ọ ayé àwọn tó rí ọ kò mọ̀ ọ ayé dúdú bí àrò ayé gbóná o jáde ayé tútù bí yìnyín o ayé funfun ní tèmi Ọlọ́run olúgbòhùngbòhùn mi o ayé ẹ̀rọ ní tèmi Ọlọ́run olúgbòhùngbòhùn mi o ayé o jẹ́jẹ́ láyé gbà o bẹ́ẹ̀ bá ń gbọ́ ayé kan ò mà sí bí kan àwọn tájọ ń jẹ tájọ ń mu àwọn abínú ẹni àwọn ẹbí ẹni àwọn ará ẹni àwọn aṣenibánidárò àwọn láyé ẹ máa jọ mi ayé o gbẹkọ ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Yorùbá ẹ̀rù yìí bà mí but there is nothing that will make me regret of being a Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti wà tempted láti sọ but I will never regret I will continue to be proud that I am a Yoruba man and nothing will change it. Name whatever you want to say. Pèmí lórúkọ tó bá fẹ́ pè mí. Ẹ pè wá bẹ́ẹ̀ bá ṣe fẹ́ olè níyín olè
nígbà bá pe Professor Banji Akíntóyè bá pe Akíntólè ẹni tí ẹ ọmọ Lúkà tó wá sọ pé nìkan pè ẹ lórúkọ kan tó wá lójú ẹ don't bloody care. Kí ló jẹ́ ara rẹ̀ Èkìtì ẹni jáde tó ń ṣàpèsè kò bímọ ni ṣé kò bímọ ni kí ló dé tí ò ní forí gbèpè kí ló dé tẹ́pẹ́ ò ní padà sórí àwọn ọmọ ẹ̀. Nígbà tá a pariwo fún gbogbo yín pé kí rọ́lùbìnrin gbé dání wọ́n wá rán níṣẹ́ ni ẹni ká gbẹnu lọ ẹni tó ní mo ń sọ fún yín lónìí I am a person tó jẹ́ pé Ọlọ́run dá mi lọ́nà ọ̀tọ̀ mo ní ojú àánú kò sí ẹ̀ṣẹ̀ téèyàn lè ṣẹ̀ mí máa forgive ẹ within short period of time kò tí ì sí level gravity of that ẹ̀ṣẹ̀ máa forgive ẹ and I will keep it with myself. Obìnrin yẹn pè mí lọ́jọ́ náà mo mọ orúkọ ẹ̀ mo mọ orúkọ ọkọ ẹ̀ mo mọ ilé ọkọ ẹ̀ èèyàn mímọ̀ mi ní ó pè mí ó dábàá Lúkà mo fẹ́ kó hands down kó gbà fún onítìrí bí mo ṣe bá ẹ sọ̀rọ̀ yìí tó o bá dẹ̀ ti sọ fún mi kó o gbà ó gbà tó o padà lọ tó lọ dìkí ẹ̀ kó onítìrí ló tẹ̀lé bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí màá kọ́kọ́ ṣe $1 million sínú àkáǹtì ẹ kó o máa ná mi ò fẹ́ dárúkọ ẹ̀ ó ló bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ sọ́ọ̀dẹ̀ mọ́ ẹ̀ ó orúkọ tí ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú sí ó ṣeéṣe kó máa wo fídíò yìí I don't want to mention the name torí tí bá dárúkọ ẹ̀ àwọn ìjọba náà lè máa wá kiri wọ́n fẹ́ gba ilé tóun náà gbé sílẹ̀ torí òun náà donate ilé wọ́n bára bọ̀ wọ́n pọ̀ tó pè mí máa sọ fún yín lẹ́yìn ẹ̀yìn ọmọ Yorùbá a sọ fún yín lọ́dọ̀ náà pé irọ́ lóbìnrin yìí pa màmá tí mò ń sọ yìí ó pè ọmọ Lúkà máa kọ́kọ́ fún ẹ ní $1 million kó o kọ́kọ́ lọ fi ṣe fàájì kó kàn fi ṣe tó wù ẹ́ lẹ́yìn yẹn wàá ṣe wàá sọ ohun tó fẹ́ kí n ṣe fún ẹ ṣáà gbà fónítìrí ọjọ́ tí mò ń sọ yìí mi ò ní 5,000 dání account I can be tempted because of that money bí ò fún mi ní $1 million ó bá send 200,000 fún mi màá dúpẹ́ pé fún mi lówó but mo sọ statement kan fún mo ń sọ báyìí pẹ̀lú ìgboyà ni ó ṣeé ṣe kó máa wò mí báyìí kó máa rí fídíò ìwò a máa já mi bóyá mo parọ́ ọ̀nà mo dẹ̀ sọ fún mi ní màmá kò sí oye owó tẹ́lẹ̀ fi sọ fún mi pé kí n sọ pé onítìrí ni bàbá láyé mi ò ní tẹ̀lé onítìrí lábẹ́ bó ti wù kó rí torí mo mọ̀ dájúdájú pé kò sí tí onítìrí gbé dání ẹ̀tàn ló gbé dání àfi tí bá fẹ́ tẹ̀lé yẹn àti ẹ̀tàn yẹn kí n mọ̀ pé mo fẹ́ tẹ̀lé ẹ̀tàn tẹ́ gbé dání kí wá torí yẹn gba $1 million yín ṣùgbọ́n mi ò ní tẹ̀lé ẹ̀tàn torí mo mọ̀ òtítọ́ tí bá fi òtítọ́ yẹn lẹ̀ tí mo tẹ̀lé ẹ̀tàn yín èmi ni màá pàdánù at last mo sọ fún màmá náà lọ́jọ́ náà lọ́hùn ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọmọ Lúkà ìwọ ló rò bẹ́ẹ̀ kíní kan báyìí tí ó bá ti bóun ti ń sọ̀rọ̀ yìí ilé òun 2 lòun kó sílẹ̀ wọ́n ti fún un ní fọ́ọ̀mù òun ti fìlì ẹ̀ ilé 2 màmá yẹn kó ilé 2 sílẹ̀. mo ń sọ báyìí ẹni pé mo ń sọ ó ṣeé ṣe kó máa wo fídíò yìí mo mọ orúkọ ọkọ ẹ̀ sọ́ọ̀nì mu ẹ̀ mo mọ̀ ọ́n mi ò kàn mọ ibi tí ilé yẹn wà ní tí n bá dárúkọ ẹ̀ mo mọ àwọn fámìlì ọkọ ẹ̀ níbi tí mo lè béèrè lọ́wọ́ ẹ̀ pé mo ló kọ́lé yẹn sí wọ́n á sọ ó donate ilé 2 fún onítìrí tí wọ́n gbé fọ́ọ̀mù fún ayé o ayé abìdí yéèyé abìdí yànyànyàn èèyàn kò sí tí ò fi wé ọ̀rọ̀ ọmọ Lúkà ìyá ń jẹ náà ó ti ṣiṣẹ́ kò yẹ kó wá tí kò ṣiṣẹ́ tán kò dànù òun ló máa tẹkẹ ẹ ó máa ṣe. mo ní màmá ìran yín ṣe o ẹ dákun ẹ dowó yín mú but mo jẹ́ni tí Ọlọ́run kẹ́ mo mọ bó ṣe ń bọ̀wọ̀ fádà mo mọ bó ṣe ń respect bó ṣe sọ̀rọ̀ tó bí disrespect yẹ and I will never do that. mo pọ́nlé mo buyì fún mi ò ń bá èèyàn jẹ́ mi ìdẹ̀ ní kọ̀ndẹ́mù ẹ̀ ó mà yẹn lóun donate ilé 2 kí má sọ náírà o kí má sọ àwọn náírà owó ńláńlá o tó gbélé o ọ̀ tó gbélé 2 sílẹ̀ ìyẹn dúró another one tó pè mí èmi àti ìyẹn jọ sọ̀rọ̀ nígbà tá a sọ̀rọ̀ ó lóun fẹ́ fún wa lọ́kadà kan ká máa rí lò
mo dẹ̀ appreciate ẹ̀ mo dúpẹ́ ó ló máa fún wa lọ́kadà kan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo ló ṣe é iṣẹ́ ni ẹni pọ́n bẹ̀ láti ó ṣe díẹ̀ ló lè mo appreciate ẹ̀ pé ó mà ṣe ń wo so àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó sẹ́ndì owó sí mi ó ní kí n lọ fi gba ọ̀kadà yẹn mo dẹ̀ lọ pé kí n lọ ra ọ̀kadà rìsíìtì ọ̀kadà yẹn rèé ẹ wò ó ẹ gbé kí n gbé súnmọ́ yín kẹ́ ẹ wò ó ẹ wo tó wà ń bẹ ẹ wo iye tí mo rà á 375,000 nígbà yẹn rìsíìtì ẹ rèé mo dẹ̀ fi gbogbo ìṣẹ̀dá ẹ̀yìn ọmọ Yorùbá búra torí àrùwọ náà pàkiri ni pé ṣe ni mo fọ ọ̀kadà yẹn ń jẹun pé mo fi ń gbowó wá fún mi lọ́jọ́ tí mo ti gba ọ̀kadà yẹn tí mo ti gbé fáwọn tó lò ó fún Yorùbá tí n bá gba $1 lọ́wọ́ wọn ìṣẹ̀dá gbogbo ẹ̀yìn ọmọ Yorùbá kó jẹ mí níyà ẹ̀ I don't need it èló ló fẹ́ pín èló ló fẹ́ fún mi tó fẹ́ yó mi kódà mi ògún láti jọ́ mo ti gbọ́kadà ń fún wọn kíkan pèpè ẹ wá ń sáré fọ̀kadà ń gbé mi ní ògún rí mi ìṣe bìsíìlì tí mo fi bára rèé ó ra ọ̀kadà yẹn tán ó wá bẹ̀rẹ̀ sí ní pè mí ó bẹ̀rẹ̀ sí ní rojọ́ kiri ó lè lọ́mọ lúkà ó tiẹ̀ tún ṣe ọ́dún òfin ránṣẹ́ sí mi ó bú mi bí ó ṣe pè the same woman òun náà gbélé sílẹ̀ ẹjọ́ kí ló dìtì ní fẹ́ fi gbogbo ilé tó ń gbà yẹn kí ló fi ṣe ẹ̀dẹ̀ ya mùmú ẹ̀yà pọ̀dà ẹ̀yà kìdìrì ẹ̀dẹ̀ ń donate gbogbo ẹ̀ fún ẹ̀dẹ̀ ń donate ẹ̀ fún onítìrí ìyẹn lọ máa nǹkan tó pè mí ọkùnrin lòun ní tiẹ̀ bàbá yẹn tiẹ̀ ń sun ẹkún ni mi ò lè dárúkọ wọn because àwọn trust náà ṣe bá mi sọ̀rọ̀ I don't need to mention names tí n bá lọ ń ṣerú ẹ̀ ń sìn mi ò lè rí mi gbọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀ nífẹ̀ẹ́ trust mi mọ́ láti lè sọ̀rọ̀ fún mi ọ̀rọ̀ wà ńlẹ̀ Yorùbá ní yára láti gbọ́ lọ́ra láti fèsì òun ni mo fi ṣe mọ̀ sínú mọ̀ síkùn bàbá yẹn pé mi màá mi àṣà àti ṣe kò ní bàjẹ́ fún yín olóríire ìyá mi ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò bàbá yẹn wá pè mí ó lọ́mọ lúkà ó ní mo ṣe mistake mo ní dáàdì kí ló ṣẹlẹ̀ mo dẹ̀ tí màmá ra àwọn ọmọ ní tìrí mi ó pè mo gbé kọ̀lẹ̀ I am a very simple man I respect people torí mo mọ̀ pé bàbá yẹn àkọ́bí ẹ̀ jù mí lọ dáàdì kí ló ṣẹlẹ̀ ọlọ́mọ lúkà olóhùn ṣe mistake o olóhùn tí wọ́n ń discover ọ̀dà bẹ́ni pé irọ́ lóbìnrin ń pa o mo ní dáàdì kò parọ́ o ẹ tètè dìímú ṣíṣí o ìyá yín ni o ẹ dìímú o ọlọ́mọ lúkà wọ́n sọ bẹ́ẹ̀ dáàdì kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ ó ní 20,000 ti lọ láti fámìlì hùn dáàdì báwo lẹ ṣe ó ní ìbátan ní ká máa donate olóhùn kọ́kọ́ donate owó $5,000 fún wọn ẹ donate $5,000 olóhùn donate ẹ ó ní later ọ̀nà wá sọ pé kán yá àwọn lówó ẹ bá mi pín program ẹ̀ tẹ́ ń wò mí ní Facebook kò ní bàjẹ́ fún yín ó ní wọ́n wá sọ pé káwọn tún máa yá owó pé àwọn fẹ́ yá pé táwọn bá gba Yorùbá nation tán èrè máa wà bẹ́ẹ̀ èrè dáàdì kí ló wá ṣẹlẹ̀ ẹ bá gbọ́ òye ẹ̀jẹ̀ olóríire ọmọ Yorùbá dáàdì yẹn wá lọ àkọ́bí bàbá yẹn Amẹ́ríkà ni wọ́n wà àkọ́bí ẹ̀ ó gbé mọ́ra ó gba 5,000 lọ́wọ́ ẹ̀ àwọn tó tún jàbúrú ẹ̀ tó ti ń ṣiṣẹ́ ó gbé wọn mọ́ra àwọn iná orí 5,000 gbà lọ́wọ́ wọn ó di 10,000 ó kó sílẹ̀ fún wọn ó kó sílẹ̀ ó lọ donate ẹ̀fọ́ nítìrí olóòó yá wọn wọ́n fún ní fọ́ọ̀mù ó fìlì ẹ̀ wọ́n fi fọ́ọ̀mù ń tàn wọ́n ó fìlì fọ́ọ̀mù ó kó 10,000 fún wọn pẹ̀lú 5,000 tó ń fúnra rẹ̀ ti donate ó di 15,000 láti family kan nígbà tó tún pẹ́pẹ́pẹ́ tó tún ní kò tó wọ́n níbi owó ìkówójọ òpin ọ̀sẹ̀ bí ìjìnlẹ̀ ṣe máa ń gbé jáde nìyẹn bí eré bí àwàdà màmá yẹn tún lọ gbé ìyàwó ẹ̀ mọ́ra àti bàbá àti ìyá wọ́n tún jọ foríkorí wọ́n tún mú another 5,000 síta wọ́n another $5,000 gbogbo tí mo sọ ó di $20,000 kì í ṣe náírà o $20,000 from single family. gbogbo yín àwọn àdè jáde àsọ̀rọ̀ àná àbíjẹta mo lọ sínú prógrámù ìjìnlẹ̀ mò ń fún wọn lépè a sì ráwọn kan bẹ̀ tó sì ń sọ wípé ọmọ lúkà olórí burúkú yẹn ó ti wọnú prógrámù yìí ọmọ ní
táyé bá gbà mí àti jòkó ti ìjìnlẹ̀ màá máa fi ká gún lójú màá máa lù ọkùnrin ní ọkùnrin lèmi àjọ gbára wa ní blow pé ọ̀pọ̀ àyè jẹ́ ní ẹ̀ ìjìnlẹ̀ àjọ máa gbára màmá fún lépè màmá fèjì gẹ́gẹ́ màmá fẹ̀sẹ̀ gbá bóun náà bá lè tẹ̀mí lọ́rùn tó lè pa mí kó bá rí ṣe déédéé ẹ̀rù gbogbo torí mi pa màá bá tiẹ̀ jẹ́ màá bá tiẹ̀ jẹ́ èmi ọmọ lúkà máa bá wọn bò ó wọn mọ̀ pé yes níbi bá ìṣàwọ̀ bàbá yẹn wá bẹ̀rẹ̀ sí ní sunkún bóyá bàbá wa kọ lẹ́tà padà pé kán fún un lówó wọn ò rówó bàbá fún owó ti wọgbó bàbá yẹn sunkún ọwọ́ sọ pé òun kó dàbẹ́ ni pé rọ́ ni ó dàbẹ́ ni pé rọ́ làwọn màmá yìí pa o àwọn ò mọ̀ lóòótọ́ ni mo ní bàbá ẹ lọ dì wọ́n mú ṣíṣíṣí sódà àwọn mẹ́ta ìyẹn ti ṣẹlẹ̀ kó tó di pé wọ́n ṣe fíìmù tán ṣe lọ́jọ́ sátidé o lára àwọn tó gbélé wọn lẹ̀ ni wọ́n lọ lo ilé wọn o nìbàdàn náà fi ṣe aṣọ Yorùbá Wuyì ìkànnì Yorùbá Wuyì yóò ní pààyàn ó ní Nàìjíríà gọọmenti ti wọ Aṣọ Rock onítìrí wọ́n wọ Aṣọ Rock onítìrí lọ wọ́n bà gbogbo Aṣọ Rock onítìrí jẹ́ wọ́n bà yé Aṣọ Rock jẹ́ wọ́n wó ilé méjì ni wọ́n wó nìbàdàn o ilé méjì ni wọ́n wó méjèèjì ni mo ní dání ilé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bá ń kọ́ gbé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wó nìbàdàn eléyìí ti gùn jù ní ilé play ẹ̀ kò ní wọlé ilé méjì. Thank you, The Pump Engineering Limited. God bless you. Thank you so much. I appreciate you. Ilé méjì ni wọ́n wó. Àwọn tó ní ilé méjèèjì ayé wọn bàjẹ́. Gbogbo làálàá wọn l'Amẹ́ríkà ó já sásán. Torí àìgbọ́ràn àìlọ́pọlọ. Lu ọpọlọ yín, a sọ fún yín ẹni ká gbẹ́nu lọ. I was in a program just now nínú TikTok mo ṣe jáde ń bẹ̀ ni àwọn kan sọ̀rọ̀ wọn ló lé ní gbogbo yín ẹbí ń kówó jẹ ni ẹnìkan tiẹ̀ sọ́tún anẹ́sẹ̀n ó tọ́ bá ní kó ní tìrí náà wá sọ̀rọ̀ òun náà máa rí tiẹ̀ sọ ó máa sọ náà báwa náà ṣe kówó jẹ. That is ignorance of Yorùbá people. Àwọn tí inú wọn ò dùn sí tá à ń ṣe àwọn Thomas Dídímù àwọn aláìnígbàgbọ́ they are not throwing series of questions. Ọmọlúkà tó bá délẹ̀ ṣe lè tẹ́rí sí ni ṣe lè ṣe ni ó sọ fún yín àwọn ẹ̀ ṣe dìdì ní àìsàn ló má dàrú o kì í ṣe ní ìlà bẹ̀rẹ̀ àti ń bàbọ̀ ó ti ṣe díẹ̀ ọjọ́ gọ̀ kì í sọ̀rọ̀ ọdún mẹ́ta kì í sọ̀rọ̀ ọdún mẹ́rin àti 2019 màlọ́ Ọmọlúkà ti wà lẹ́nu 2019 nígbà tó di January 2020 mo create Oòduà Liberation Vanguard January 2020 mo dá sílẹ̀ mo dẹ̀ fi rìn láti 2020 gbogbo yín lẹ́mọ̀ 2020 August 2020 ni mo gbéra tí mo lọ sílé olóyè Sunday Igboho ní Ìbàdàn ọjọ́ náà lè náà fi Sunday Igboho la kọ́kọ́ fojú kojú la tó kọ́ ríra la mọ́ra one-on-one August 2020 I couldn't remember the date. Kí lẹ sọ? Ìrìn àjò tá a ti bá bọ̀ ọlọ́pàá ò mú wa rí wọn ò dédé kọlù wa rí mò ń sọ mò ń tún sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn nílé olóyè Sunday Igboho tó la ẹ̀mí lọ ó ní bó ṣe jẹ́ ó láwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà torí pé èèyàn ò kì í dédé ṣe nǹkan tó lu òfin Nàìjíríà DSS àwọn fúnra wọn mọ̀ yìí pé àwọn ṣe nǹkan tó lòdì sófin you cannot just invite èèyàn pé kó máa bọ̀ ẹ gbọ́ pé wọ́n ní ó kó weapon sínú ilé mú warrant wá search warrant kẹ wá search inú ilé wù ráìtì ṣe kankan bó jẹ́ jẹ́ pé àtẹ̀gbẹ́ tẹ̀ lè ráìtì pé ń bọ̀ ìgbà tẹ́ ẹ yọ síbẹ̀ tẹ́ ẹ ṣe why killing people ṣé wọ́n kọjú ìjà sí yín ni so àmọ́ ìpè ìyẹn wọ́n mọ̀ plan láti wá ṣe ni all because wọn ò fẹ́ kí Sunday Igboho rí Èkó wọ̀ wọn ò fẹ́ kó wá sẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ fi yẹn distract ẹ̀ kan fi ba ìrìn àjò yẹn jẹ́ kó bàbá lè wọ Èkó
gbogbo ayé ló yé. Lẹ́yìn yẹn, lẹ́yìn incident yẹn, ẹ sọ ibi tí wọ́n ti kọlu Yorùbá Nation agitators, ẹ sọ ibi tó ti kọlu wọn fún mi kó tó di pé Dúpẹ́ dé. Ṣé báwa yìí la ṣe rálì nìbàdàn? Ṣé báwa náà la ṣe lóṣogbo? Ibi láti ṣe lóṣogbo ẹ̀yìn police station ni. Ṣé báwa náà la ṣe lákùrẹ́ bí? Ṣé bá ṣe lókìtì? Kí ló dé lọ́pàá ọ̀rọ̀ arrest èèyàn? Kí ló dé tí sọ́jà ọ̀rọ̀ arrest èèyàn? Kí ló dé tá àbọ̀ ọlọ́pàá jà? Kí ló dé tọ́lọ́pàá ọ̀pọ̀ wá? Why do we do it in peace? Tí ò dẹ̀ sí wàhálà. That is to tell you pé a mọ tá à ń ṣe, a mọ ìrìn tá à ń rìn, a mọ ìgbésẹ̀ tá à ń gbé, and we know the time, the right time tó yẹ ká gbé ìgbésẹ̀ wọ̀nyẹn, á dẹ̀ ń gbé. Òun mò ń ṣàlàyé fáwọn tí mo wà ní prógrámù pẹ̀lú wọn. Àwa ò múra pé abẹ́ wá bẹ́nikẹ́ni jà. We are not here to fight anybody. Ìjà òmìnira kì í ṣe nǹkan tó dẹrùn, á mọ̀. Ṣùgbọ́n tó bá fẹ́ jà á, wàá rí i dájú pé ọwọ́ ẹ tẹ èkú idà kó tó bèrè ikú tó pa bàbá ẹ. O ò ní kankan olófẹ́ gbéná lọ wojú Nigeria government. Àwọn ò múra wá. Tí a bá gbọ́ bàbá láwọn ò pílánì ìjà. Bàbá kí tó yẹ sọ gbogbo gbà. Sunday Igboho náà dẹ̀ ẹnu mọ́ ní gbogbo gbà pé àwọn ò bá ti jà wá. Tiwa ni pé kí Fúlàní sáà mọ́ pa wá mọ́. Yorùbá dẹ̀ tó dágbó láyé ara ẹ̀. Ìtọ́mọdé yẹn máa ń sọ gbogbo ìgbà nìyẹn. And this is what we are doing. Ìdí tí mo ṣe ń sọ ilé ìdìbò ọ̀pọ̀lọpọ̀ lóye yẹn ò yẹ. Àtìgbà tí Dúpẹ́ ti ṣe fíìmù tó ṣe, àwọn kan wá ń lo opportunity yẹn láti lè kóná mọ́ gbogbo wàhálà tó wà nílẹ̀ pé yes, kò sí tó jẹ́ Yorùbá Nation. Ìrẹ́lẹ̀ pa Yorùbá Nation wà, kò dẹ̀ sí tó máa dá dúró. A journey of 1,000 miles will start with a step. Ìrìn àjò ní ìgbésẹ̀ kan ló dẹ̀ máa bẹ̀rẹ̀ ìrìn àjò náà. A ti gbé kò dẹ̀ sí tó lè dá padà láyéláyé, nothing will change it. Yorùbá Nation is a must. It is the only option to Nigeria problem. The only option to Nigeria problem is Yorùbá Nation. Ẹ gbọ́ mi, kí n tún fún yín láwọn analysis kan. Mo sọ̀rọ̀ kan, mo ní ẹ ṣe ìwádìí yín dáadáa, ẹ rí i pé ó ní àwọn tó fi ṣe rán Dúpẹ́. Ẹ jẹ́rí, mo fẹ́ kí a mọ kiri kan pé Dúpẹ́ ò wá lásán. Màámi Ajíbọ́wọ́ bá jẹ́ mo Dúpẹ́ mi ò. Dúpẹ́ ti yín yàtọ̀. Dúpẹ́ Jésù lẹ́yìn, Dúpẹ́ Ọlọ́run, Dúpẹ́ ọmọlúwàbí, Dúpẹ́ ojúlówó ọmọ Yorùbá, Dúpẹ́ olóríire, Dúpẹ́ tí ò ní bàjẹ́ fún láyéláyé, tí ò dẹ̀ ní bàjẹ́ fún ìran ẹ̀, tí ò ní bàjẹ́ fáwọn ọmọ ẹ̀. Òun lẹ́yìn. Ṣùgbọ́n Dúpẹ́ ọmọ onídìrí tó lòun ìyàwó Abíọ́lá yẹn, á bàjẹ́ fún tìrantìran ni, tọmọtọmọ. Ìran dé ìran ọmọ Yorùbá ló máa ṣépè fún láyé àtọ̀run. Kò ní gbé mi. Mo ń wo dọkumẹ́ntì ààrẹ táwọn Aláròyé ṣe. Wọ́n ní gbogbo ìran ọmọ Yorùbá ló máa gbé ṣépè, and that is the fact. Òbá àmọ́ ṣe ìṣẹ̀dá ẹ̀ ṣépè tó Dúpẹ́. Tòrọ́mọ̀ ọmọ pàwọ́ àgọ́sẹ́ wọn rán níṣẹ́ wá. Àìmọ̀ṣẹ́ kọ ọmọ orogún ló jẹ́ kó korí sómi gbígbóná. Ó dẹ̀ máa jóná ni. Dúpẹ́ máa jóná ni. Ẹ gbọ́ analysis tí mò ń ṣe fún mi. Dúpẹ́, mo sọ fún yín, mo ní obìnrin yìí wọ́n ránṣẹ́ wá sínú Yorùbá Nation ni. Kò ṣàdédé wọnú ẹ̀. A dẹ̀ ń sọ fún gbogbo yín pátápátá. Dúpẹ́ ó ti study yín dáadáa, ó rí i pé nǹkan mẹ́ta ìlú òun lè fi mú ìran Yorùbá mọ́lẹ̀. Torí pé kí ni aláìgbàgbọ́ ló pọ̀ jù nínú yín. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́lẹ̀ ẹgbàá Jésù gbọ́, ó lè pọ́n gbélé onírọ́. Èké òun ló pọ̀ jù nínú yín, ẹ̀mẹ́ni tán pè ní Jésù. Gbẹ̀ngà Adélẹ́yẹ, God will bless you. Ojú òní tí ẹ pín kìíní kí ló ṣẹlẹ̀. Ẹ máa fún mi ní láìkì yẹn náà, ẹ jẹ́ kó máa wọlé. Some of you that claims to be an SU, to be a person of God, a man of God, or a woman of God, you are all liars. Ẹ ó lè ní gbogbo yín eléke. Ìmí yín pẹ̀lú àwọn ní ọmọlẹ́yìn Jésù. Ó ṣàgbèrè ju kí náà ti ń pè lọ. Ìmí yín pẹ̀lú ẹ̀ lọ́mọlẹ́yìn Jésù.
ó ṣàpè fọmọlàkejì ẹ̀ ju kí wọ́n ti ń pè lọ ṣé Jésù ló kọ ẹ bẹ́ẹ̀ ìmí yìí pera ẹ̀ lọ́mọlẹ́yìn Jésù ó rojọ́ ẹjọ́ kẹ́ni kó rojọ́ èèyàn kẹ́ni yẹn dẹ̀ máa wọ̀nà òun kó máa kú lọ ìtẹ́lómi yìí mọ̀ ń ṣe nìyẹn and you claim to be ọmọlẹ́yìn Jésù olè onírọ́ ni yín ìdí tó fi jẹ́ pé Dúpẹ́ rí yín mú nìyẹn tó fi rí yín wọlé sí lára nǹkan mẹ́ta ni Dúpẹ́ lò tó fi mú yín Dúpẹ́ lẹ́yìn tó pàfẹ́ ti oògùn ẹ̀ tán tó parí oògùn yẹn sẹ́nu tó ṣe gbogbo ẹ̀ kò bọ́ sínú oògùn ò lè mú gbogbo ayé ẹ̀yin tó lè mú náà ló mú oògùn Dúpẹ́ ò lè ràn èmi oògùn oníràn mi mo ní Olódùmarè lọ́ba bẹ́ẹ̀ bá ṣàlàrọ̀ ẹ̀ ṣàwọn arápẹrẹ ọlọ́mọ máa jẹ́ ká rí àpẹẹrẹ yẹn ni ká bá lè mọ ibi tó ń gbé fò wá kọjá ni òun la ṣe ń rí fìrìfìrí ẹ̀ àwa ní Ọlọ́run lólùgbèjà alólódùmarè kò ní padà. Are you getting what I'm saying now? Dúpẹ́ parí iṣẹ́ àwọn tó mọ̀ mo sọ ń gbà kan ìyá kan jáde ó ní ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún yìí mi ìfẹ́ ṣàlàyé ẹ̀ lọ rẹpẹtẹ ṣùgbọ́n èèyàn ńlá ni lábẹ́òkúta Ẹ̀gbá olóyè ni ní Ẹ̀gbá mi ìfẹ́ sọ fún yín bóyá ọkùnrin ni bóyá obìnrin ẹ̀ máa guess màmá yẹn olóyè pàtàkì ni ní Ẹ̀gbá àbò tí lọ sọ pé màmá yẹn ayé mi ò Ọmọlúkà olóyè gidi ìyá yẹn sọ categorically ó ní ọjọ́ tóun rí wípé Dúpẹ́ wọnú Yorùbá nation ó ní ọjọ́ yẹn lòun káwọ́ sórí tóun sọ pé yéè Yorùbá bàjẹ́ ìyá yẹn sọ fún mi mo ti bá dárúkọ pé ìyá sómi ìdídà ti fi pamọ́ mọ́ orúkọ ni mi ò lè dá ó ní ọjọ́ tóun rí Dúpẹ́ Yorùbá nation ọlọ́jọ́ yẹn ló rí pé Yorùbá nation ti bàjẹ́ ìkan tó wá pè ó ní Ọmọlúkà ó ní dárúkọ báyìí fún Dúpẹ́ ó fún mi lórúkọ ẹ̀ ó ní sọ pé èèyàn báyìí sọ wípé Dúpẹ́ o irọ́ ló wá pa nínú Yorùbá nation ó ní kí n dárúkọ òun bóyá kò mọ̀ òun ẹ̀gbọ́n tó bí Dúpẹ́ tẹ̀lé ó dárúkọ ẹ̀ fún mi ó lẹ́wọ̀n àti ẹ̀gbọ́n Dúpẹ́ yẹn gẹ́gẹ́ lẹ́gbẹ́ táwọn jọjọ rẹ̀ ó ní Níkẹ́ lórúkọ ẹ̀ Adéníkẹ́ bóyá Adéníkẹ́ àbọ̀ Ọláníkẹ́ mo sáwọn pé Níkẹ́ lókè ó ní ẹni tó bí Dúpẹ́ gangan Dúpẹ́ onítìrí tẹ̀lé ó ní Ọláníkẹ́ yẹn bóyá Adéníkẹ́ tẹ̀ ní lórúkọ ẹ̀ ó lóun àtẹ̀gbọ́n yẹn lójú ẹgbẹ́ táwọn jọjọ ọmọdé ó ní kí n sọ fún Dúpẹ́ pé èèyàn báyìí ó dárúkọ ẹ̀ fún mi ó ní kí n sọ pé èèyàn báyìí sọ pé báyìí ó ní tí Dúpẹ́ ó ní tó ìtọ̀ bá ti ní jábọ́ nídìí ẹ̀ ó ní kí n sọ pé kì í ṣe bàbá ló bí òun. Ibo láti wá fẹ́ rí Dúpẹ́ bá sọ̀rọ̀ kò síbi tá a ti fẹ́ rí Dúpẹ́ bá sọ̀rọ̀ Millie boy God bless you for me thank you my boy. Mo láti fẹ́ rí bá sọ̀rọ̀ kò sí àṣà yìí mọ́ à ń gbàdúrà àǹtí à ń sọ fáwọn èèyàn lẹ́yìn tí Dúpẹ́ perfect iṣẹ́ ẹ̀ tó complete gbogbo tó fẹ́ ṣe tó ṣe gbogbo iṣẹ́ yẹn àwọn tó bá parí iṣẹ́ wọn parí ẹ̀ ẹni tó bá ti bá sọ̀rọ̀ ó parí nìyẹn ó tán ẹ̀yin tó lè mú lámú Dúpẹ́ wá mú nǹkan mẹ́ta kan ó rò papọ̀ mọ́ oògùn tó ṣe ó fi wọlé sí ẹ̀yin Yorùbá lára àwọn tó gbéṣẹ́ rẹ̀ mọ tán gbé rún. I remember. Okay, thank you. Àfáàfọ́ náà sọ ìyàǹda ọjọ́ ṣe sùúrù eléyìí tó ń sọ ẹ̀rọ tí ìyẹn kọ́ lè pè èpè yàtọ̀ sí ègún ìyàtọ̀ wà ní méjèèjì. Dúpẹ́ mú nǹkan mẹ́ta mọ́ oògùn tó ṣe àwọn tó gùn òmù mẹ́ta yẹn jẹ wọ́n kí ni nǹkan mẹ́ta yẹn Dúpẹ́ ti sọ́ọ̀rì ẹ̀yin náà wò mí ní TikTok mo fọlọ́run bẹ́ẹ̀ yẹn bá mi pín program ojú òní yìí bó bá dẹ̀ jẹ́ róòsì ẹyọ kankan máa tẹ̀ síbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bless you for me. Nǹkan mẹ́ta tí Dúpẹ́ mú àkọ́kọ́ ó mú ẹ̀sìn ó ti mọ̀ pé Yorùbá ti gba ìgbàkúgbà ẹ̀sìn ẹ ti gba ẹ̀sìn ní ọ̀nà òdì àwọn tó dìídì ní ẹ̀sìn gan wọn ò yáwó èrè ẹ̀sìn bẹ́ẹ̀ ni Nàìjíríà bẹ́ẹ̀ ni Yorùbá bẹ́ẹ̀ ṣe yáwó èrè ẹ̀ Yorùbá yáwó èrè ẹ̀sìn mùsùlùmí ẹ yáwó èrè ẹ̀sìn kìrìsìtẹ́nì. Bill, go and call them for me now. You know my number, and my number is there. Tell them to come and catch me. Orí ẹ̀ dá òkútu, orí ẹ̀ ti dorí kodò ọpọlọ ẹ̀ dorí kodò òun this. You dey craze, Bill. Something dey worry you. Sọ fún wọn díẹ̀ ẹ̀sẹ̀ mi ti lọ sọ́fíìsì ẹsẹ̀ ìdílé mi, àbáyé ẹ̀ ń ta ni.
lójú mi dáadáa káyọ̀ máa fi tiẹ̀ distract mi Dúpẹ́ ó wọlé pẹ̀lú kan mẹ́ta àkọ́kọ́ lẹ́sìn ó wọlé pẹ̀lú ẹ̀sìn tó nígbà tó dé á ní ẹ̀mí mímọ́ ló rán mi ẹ̀mí mímọ́ ló rán mi àwọn ìyá àpọ̀dà ẹgbẹ́bìnú ẹ̀yà bíamọ àwọn abíagbánimọ̀ ń lù ìfáàsì òfin iṣẹ́ ẹ̀yà bíamọ tòótọ́ tẹ̀ dúró tọ́lọ́run sí ní lọ́kàn tẹ̀ mòtítọ́ àwọn abíagbá àwọn dìdìrín díròbó àpọ̀dà ènìyàn tán láwọn gba Jésù bọ̀ wọ́n ní màmá yẹn gba Jésù wọ́n ṣe gọ̀rọ̀rọ̀ wọ́n tẹ̀lé wọ́n lè ń ṣí wọn létí mo ní ẹ wá ẹni màmá yẹn gba Jésù ìyá yìí dẹ̀ ẹ̀mí mímọ́ ṣẹ́pẹ̀ fáwọn èèyàn ṣé ẹ̀mí mímọ́ yẹn ṣé Bíbélì lẹ́yìn kà tó kọ́ yín ni onídìrí ajáde a ní àbí tí o bá ṣẹ̀mí mímọ́ lọ́rọ̀ mi wọ́n gba ẹ̀yin tẹ́ dídógún sí mi ẹ máa ń parẹ́ mi ẹ máa ń kú tìrantìran ni ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀tẹ̀lé mi ipò oró ló máa ta yín àfi tí o bá ti ṣẹ̀mí mímọ́ lógún sí Dúpẹ́ àdẹ̀bá fẹ̀mí mímọ́ máa fi ṣẹ́pẹ̀ ẹ̀yin tẹ̀lé bìlíìfù ṣé Bíbélì tẹ́ ẹ̀yin ká ṣé bó ṣe sọ fún yín nìyẹn tí Dúpẹ́ bá bọ̀ nínú program ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ẹ lọ wò ó nínú program ẹ̀ ó máa tọ́ gbogbo ẹnu ní ẹnu yẹn máa pupa yòyòyò bí ìgbà tó ṣe lọ mu ẹ̀jẹ̀ tán ni ó nídìí ẹni tó mọ̀ ó sọ kàtígóríkálì pé Dúpẹ́ fa yàtìyàtì ní sìgá àtìgbó gbogbo ẹnu Dúpẹ́ ló ti dúdú lọ́wọ́ sìgá Dúpẹ́ ẹ lè mọ̀ obìnrin yẹn pèsè ló dìbò fún yín ìgbà tá a sì rí ẹ bẹ̀rẹ̀ sí ní tún díẹ̀ ó sá kúrò lórí social media kò jẹ́ wá sórí ìkíní mọ́ a ní voice ìhun nìkan lẹ́ lè gbọ́ tí bákàrọ̀ ẹ máa já mi náà nípa èyí tẹ́ ẹ̀ fún omi ṣe kí gbogbo yín lẹ mọ̀ Dúpẹ́ wọ́n ní tó bá fa sìgá tán agbésàbẹ́ẹ̀d agbélé afàmù amú ayókẹ́rì tí Dúpẹ́ bá ti fẹ́ wá ṣe prógrámù tó fẹ́ kẹ́ ẹ rí òun atọ́pẹ̀tì a fi kọ́ba gbogbo dúdú yẹn ẹnu àwa máa pọ́n rororororororo á dẹ̀ wá yẹrí iye tí ẹ̀ ó tó kíkà yìí kankan á dẹ̀ wá a sọ fún yín nígbà tí mímọ́ rán òun ẹ̀yin ò dẹ̀ ń kó sétí ẹ̀tọ́ ẹnu ẹ̀ ṣáwóge bíi ti Jésíbẹ́lì ẹ̀dẹ̀ gbàgbọ́ nínú ẹ̀ tó sọ fún yín pẹ̀lú mímọ́ ló rán òun níṣẹ́ ṣé ẹ rí pé Ọlọ́run fúnra rẹ̀ máa bínú sí gbogbo yín no wonder Bíbélì sọ ó ní nígbà tó bá dọjọ́ ìkẹyìn ó ní àwọn kan á fẹ́ wá sọ́dọ̀ òun lọ sọ fún pé kúrò lọ́dọ̀ mi ẹ̀jú oníṣẹ́ ẹ̀ṣẹ̀ nítorí mi ò mọ̀ yín rí wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́ Jésù pé kí nìdí tá a tó ti sọ pé ká máa lọ ó ní ẹ̀yin fi ẹnu yín ẹ fi bu ọlá fún mi ṣùgbọ́n ọkàn yín àti inú yín ó jìnnà sí mi òun lọ̀rọ̀ àwọn ọmọ ọmọdé rí wọ̀nyí ibi tó dùn mí sí ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni Dúpẹ́ ti flush wọn dànù ẹ mọ̀ bá ṣe flush nǹkan ó ti flush wọn dànù pàṣẹ ó ti rí pé ó ti lò wọ́n ó ti rí tó fẹ́ rí ó ti flush gbogbo wọn dànù wọn ò sí lójú ọpọ́n mọ́. ó ti flush wọn gbogbo wọn ti yan Dúpẹ́ àkọ́kọ́ ẹ̀sìn ó fẹ̀mí mímọ́ fi tan gbogbo yín ẹ̀dẹ̀lẹ́gba Jésù gba ẹlẹ́gbàdúrà ẹlẹ́mọ Ọlọ́run èèyàn dẹ̀ tó fi rọ́tàn yín ẹ̀dẹ̀gbà ọjọ́ kan wọ́n ní Dúpẹ́ kò sí ọjọ́ ó fẹ́ jáde nínú prógámù ìjìnlẹ̀ kò wá mọ̀ pọ́nmọ́ ti tan fídíò kó tó jáde sí ní fídíò yìí tẹ́ bá mọ̀ dáadáa ẹ̀rì kó máa ró dẹ́dẹ́ akóyẹrí ìṣètí atọ́ ẹnu awégele á ṣe gbogbo ẹ̀ta make sense kó tó jáde kó tó tan fídíò tí bá parọ́ ẹ̀ jáde ẹ̀yìn tẹ̀ wò mí ọjọ́ yẹn Dúpẹ́ ò mọ̀ wọ́n ló sì fi gbogbo irun Dúpẹ́ wọn ní gbogbo eku ti já gbogbo ẹ̀jẹ̀ tán kò sí kankan lórí mọ́ gbogbo ẹnu ẹ̀ náà ló là lọ́wọ́ sìgá. mami àti ìfọwọ́ bàjẹ́ ẹ wo àfikọ́ lọ́hùn gbà wá òyìnbó wá sí bí wọ́n fẹ̀sì tàn wá wọ́n fi gbá wa àwa náà tún fẹ̀sì ń gbára wa ẹni pé lè lágbára. Dúpẹ́ sá eré yẹn nígbà tí wọ́n tan fídíò tí ò dẹ̀ tí ì múra tán tí ò tí ì ṣe kankan pé ẹ̀ẹ́dẹ̀ tó bá eré burúkú náà ló sá lọ wátá fídíò wátá lọ́jọ́ náà lọ́hùn lọ́dọ̀ ìjìnlẹ̀. Being I deliberately don't want to block you because mo fẹ́ kó o dúró síbí àwọn tó máa fún ẹ lépè kan máa bá mi fún ẹ lépè yẹn kó máa gbé pè lọ
èpè yẹn dẹ̀ máa mọ́ ẹ èpè yẹn máa mọ́ ẹ bí I have no time for you, let me focus on what I'm doing. Dúpẹ́ sá lọ ó fi ẹ̀sìn ó fi tàn gbogbo yín ó ẹ̀dẹ̀ fọ́ trap. Nǹkan kejì tó fi mú gbogbo yín mọ́lẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ ó fi ọ̀dọ́ youth ó fi mú yín. Ó mọ̀ pé gbogbo Yorùbá ló ń pariwo ọ̀dọ́ gbogbo Yorùbá youth 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 ibẹ̀ ló gbà wọlé gbogbo yín náà fọ́ dandan. I keep on telling you ṣe bọ́ mọ̀ pé youth nílò ìrànlọ́wọ́ ló ṣe lo youth. Ẹ wo àwọn ọmọ tó wá sí Ìbàdàn ẹ wo lára àwọn ọmọbìnrin tó mú tó ń jẹ́wọ́ nígbàdàn tí ìyá bá orí wọn obìnrin a graduate ó lóun ò mọ̀ oníṣẹ́ náà tàn ń ó ní òye ẹ gbogbo yẹn rí fídíò òun wò ẹ má bínú mi rí fídíò yẹn upload sí bí ó ti pọ̀ jù ní kò ní lè wọlé sínú kí ní ìbátìrì ẹ̀ fún yín. Oníṣẹ́ náà tàn òun ó lóun ò mọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ pé kí ló ń ṣe ó ní graduate ló lóun ò tí ì ríṣẹ́ ni imagine that. Ìgbó ṣe parọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kó lọ bẹ́ẹ̀ nìyẹn ó fi YouTube ó fi tàn yín ó fi iṣẹ́ ó fi tàn yín tó ṣe kẹta iṣẹ́ ó fi tàn yín ó parọ́ fún yín pé wọ́n á fún yín níṣẹ́ wẹ́bsáìtì tó create wẹ́bsáìtì yẹn ò lọ́mọ lẹ́nu bẹ́ẹ̀ bá lọ́gì sí wẹ́bsáìtì kò wọlé mọ́ kò lọ́mọ wẹ́bsáìtì tó ṣe lọ́jọ́ kìíní àná tó lóun fẹ́ máa fún yín níṣẹ́ nínú tó níbẹ̀ lẹ́tí máa gbaṣẹ́ gbogbo ẹ̀yin YouTube ẹ̀yin kan dẹ̀ ponú ẹ̀pọ̀kù ẹ̀fọ́kù mẹ́kọ ẹ̀ ń tẹ̀lé débi tẹ́ ẹ ti ń gbé ilé yín sílẹ̀ débi tẹ́ ẹ ti ń gbé owó yín sílẹ̀ ẹ̀ ń tẹ̀lé ẹ̀ tí ẹ jòkó kẹ́ ẹ challenge ẹ̀ for once pé màmá ẹ tí ẹ gbogbo àwa tá a jẹ́ ti yín ẹ tí ẹ fi fọ́tò blueprint tẹ́lẹ̀ ní ẹ tí ẹ fi hàn wá káàkàn wò ó ẹ mọ ibi tí Dúpẹ́ ń gbé dọ́là majority 99.9% yín ẹ lè sọ pé bí báyìí ni Dúpẹ́ ń gbé ẹ mọ̀ ṣé bẹ́ẹ̀ ni ń tẹ̀lé bàbá Akíntóyè mò ń wọnú ilé Akíntóyè mo jẹun bẹ́ẹ̀ oṣù tó lọ ní August làwà nínú March mo sì lọ bẹ̀ ní March mo sì lọ ọ̀dọ̀ bàbá Akíntóyè ní March tí mo jẹun níbẹ̀ tí mo mu leader tèmi nìyẹn mo ń wọnú ilé Sunday Igboho bí mo ṣe fẹ́ mo ń sún bẹ́ẹ̀ leader tèmi nìyẹn tó jẹ́ pé tí n bá kanlẹ̀ kò máa rí tí n bá gbé fóònù tí mo pè á jẹ́ mi any time of the day àwọn leader tèmi nìyẹn wọn ò sọ pé Ọmọlúkà lọ kọlu police station káwọn bá ìṣẹ́ lọ kọlu bẹ̀ Ọmọlúkà káwọn bá ìṣẹ́ lọ kọlu ibi wọn ò dánwò àwọn leader tèmi nìyẹn mo ní tìrí ti ẹ̀yìn kan pé kẹ́ ẹ jáde ẹ lọ kọlu government house ẹ̀ẹ́dẹ̀ ronú ẹ̀ẹ́dí parent bá yín sọ̀rọ̀ ẹ rí àwọn ìbọn yín advice yín ẹ fẹ́ lọ gbàjọba lọ. Tí ọba yé yín wọ́n ti wọ́ Aṣọ Rock Onítìrí o Onítìrí sábà wọ́n ti hàn tiẹ̀ Nàìjíríà gọọmenti mo tún repeat ẹ̀ lẹ́nu tẹ́ ẹ̀ bá ti mú Dúpẹ́ àti Ìjìnlẹ̀ tẹ́ ẹ̀ bá ti mú Dúpẹ́ àti Ìjìnlẹ̀ a jẹ́ pé fúnra yín lẹ gbéṣẹ́ rán wúmọ̀ yẹn wá sínú Yorùbá Nation kó má bàa sọ sí. A jẹ́ pé ṣe lè mọ̀ọ́mọ̀ gbéṣẹ́ rán wá. It is I'm saying this ẹnìkan ti sọ Ọmọlúkà lọ́mọ sí mi ẹ Nàìjíríà ò ní mú àwọn ló ránṣẹ́ mo ní mi ò gbàgbọ́ ẹ jẹ́ kí Nàìjíríà jẹ́ ká sọ fún wọn pé kán mú ewé jẹ́ kọdù wọ́n mà ti wọ́ Aṣọ Rock Onítìrí Oníbàdàn. Wọ́n ti wá Aṣọ Rock Onítìrí o ó kọ́ ní bàjẹ́ mo ti sọ ẹ má ti jẹ́ ká sọ pé Nigeria government máa mú I trust Nigerian police if they want to catch that woman it doesn't take them anything wọ́n á gbé Ìjìnlẹ̀ ordinary letter ó tó yín Nigerian police mi ò kọ́ yín níṣẹ́ ní ẹ mọṣẹ́ àfi tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ mọṣẹ́ except when I want to do it ordinary letter lọ sí Turkish embassy ó parí wọ́n á mú Ìjìnlẹ̀ bí eléyìí lága
bọ́n ṣe máa mú lágàrè tí wọ́n wá drop ẹ̀ fún yín ọlọ́run àtúwá jẹ́ pé kò ní ìwé tó fi ń gbèrú yẹn ayé ẹ̀ bàjẹ́ nìyẹn á ṣẹ̀wọ̀n ọ̀nà méjì ẹ kọ̀wé lọ kán mú ìjìnlẹ̀ fún yín tí Jimmy bá jẹ́ citizen lamẹ́ríkà Amẹ́ríkà ò fẹ́ gbọ́ nídìí tó jọmọ́ terrorism wọn ò fẹ́ gbọ́ sétí ẹ kọ̀wé lọ ẹ jẹ́ kí Amẹ́ríkà mọ̀ pé bẹ́ẹ̀ ni ìṣe jẹ́rìí ẹ̀ hàn dọ́ba ẹ̀ lé wa lọ́wọ́ ìyà ọ̀nà méjìlá jẹ́. mo mọ tí mò ń sọ except tẹ́ ẹ bá fẹ́ mú Dúpẹ́ ẹ̀yin dáadáa gbélé sílẹ̀ ẹ tètè sọ fún Dúpẹ́ kó gbélé yín wá kẹ́ ẹ gbàwé ẹ gbé fọ́ọ̀mù fún ẹ àfíìlì fọ́ọ̀mù mọ́ o ẹ bá wa kólé wa o ẹni tó gbélé sílẹ̀ ní Ìbàdàn wọ́n ti wó kínní ẹni tó gbélé kejì sílẹ̀ wọ́n ti wó yẹn náà ilé yín wọ dáró ìjọba ti gbẹ́sẹ̀ wọn lódì tìjọba gbogbo effort tó ti ń lé tipátipá tó ṣe iṣẹ́ mẹ́ta lójúmọ́ wàá kúrò níbi iṣẹ́ ilé wa lọ sí kejì wàá kúrò bẹ́ẹ̀ wàá lọ síbi kó lè ṣàwó jọ kó lè kọ́lé sí Nàìjíríà o ti wá pọ̀ sí o ti fi ta tẹ́tẹ́ o ilé ẹ ti lọ wọ́n ti jẹ ilé ẹ o ìwà tìjọba Ọ̀yọ́ ẹ ti ta tó ti fi lé ta tẹ́tẹ́ o ìjọba ti jẹ ilé ẹ o Sàárà irọ́ òfin ṣe Sàárà o wọ́n fi ta tẹ́tẹ́ ni o sọ pé tí wọ́n bá ta tẹ́tẹ́ ìsájà kó jẹ ti wọn tàbí kó jẹ tiẹ̀ wọ́n ti promise gbogbo wọn pé ó ní ẹ̀bùn pàtàkì tó fẹ́ fún gbogbo wọn ó ní orúkọ tó máa fún wọn ó ní táìtù tó máa fún gbogbo wọn wọ́n ti kọ gbogbo ẹ̀ òun ló ṣe náà wọ́n ìgélé máa dùn gan jẹ́ kí n fi lé mi ta tẹ́tẹ́ ìwò ó ti gbé ní ẹ̀ sílẹ̀ ó ti fi ta tẹ́tẹ́ o ilé ti lọ o ó ti gbélé sílẹ̀ ilé ti lọ ilé ti gbé ó ti lọ di gáló ẹ̀yin tó kù ó wù yín kẹ́ múra kẹ́ gbà nǹkan yín padà àwọn ayé ló kù sí màmá mi tí mo sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan ilé tiẹ̀ ó sọ mi ìmọ̀ bóyá ó ní méjì ó ní kejì wà ní Benue lòun kọ́ kejì sí ó ti bá ṣe pé Benue state lòun kọ́ sí ni pé òun bá tún gbé yẹn fún wọn màmá máa yọ̀ pé ẹyọ kan lórí gbélé fún wọn lọ gba ilé ẹ ọ ẹ sì wọ́n gan wàá jẹ nínú ìyá yẹn wọ́n ti wá sọ̀rọ̀ gé onítìrí o ìyá mi àṣà àtìkọ́ tẹ̀rí Oríyọmí Hamzat bàbá yẹn ò dáa o bàbá gbẹ́nu sí microphone bàbá yẹn ò dáa àwọn bàbá yẹn ti fẹ́ dẹ̀rín pa mí mo ti fẹ́ dẹ̀rín yàgbẹ́ ó ní àsọ̀rọ̀ kí onítìrí rèé o ibẹ̀ náà ló ti ń ṣe gbogbo òun àti asọ̀rọ̀ kí onítìrí federal headquarter odidi duplex ni màmá fi ń ṣe headquarter ló fi ṣe Aso Rock kódà kan wọn ò mọ̀nà tó wọnú ilé yẹn ìyẹn ló bí àwọn ìjọba nínú tó fi wó fẹ́ẹ́kọ́ mọ̀nà ilé yẹn ó lágbára ju Aso Rock Àbújá lọ ìgbà tí wọn ò mọ̀nà náà ṣe wó gbogbo ẹ̀ Aso Rock God I glorify your name Adéníyì Àríbá ti ṣe Adamu Oríyọmí Hamzat ní òun àti Yorùbáwùyí àwọn méjèèjì náà dẹ̀rín pa mí adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀rín náà dá pa wá wọn ò ní pa wá lẹ́kún Ọlọ́run ọjà arógun Oríyọmí Hamzat gbẹnu sí máìkì bàbá ẹ bá yé jẹ́ ẹ bá yé jẹ́ Adélé ti dé síbàdàn níbi tó fọ́nì dé tó wọ́ọ̀sì dé ǹjẹ́ a mọ̀ pé tí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìjìnlẹ̀ wà lórí prógráàmù ó ń ṣe prógráàmù lọ́wọ́ I'm telling you Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì wọ́n lẹ́ẹ̀ mọ̀ sí mo dẹ̀ ń bìlíìfù ẹ̀ pé òótọ́ ni ṣùgbọ́n mo fẹ́ ṣẹ́ra ro mo fẹ́ ní sùúrù kí n má sọ̀rọ̀ jù mo fẹ́ kẹ́ ẹ dé iṣẹ́ yín wò tẹ́ ẹ bá fẹ́ kí ó mú ìjìnlẹ̀ wá lè ní eléyìí wọn mú wá with the order of the president of Nigeria wọ́n á gbé wọ Nàìjíríà lẹ́nu what are you talking àwa jẹ́jọ́ ṣùgbọ́n ẹ̀ ní gbé Dúpẹ́ ẹ̀ ní gbé Dìlẹ̀ torí ó jọ gàté kò jọ gàté ó
ó fẹsẹ̀ méjèèjì ti ro ẹ̀yin lẹ ránṣẹ́ ẹ̀mí ò gbàgbọ́ sẹ́ I don't believe ẹ̀yin ní kẹ́ ẹ ṣiṣẹ́ yín kẹ́ ẹ jẹ́ ká mọ̀ pé lóòótọ́ lẹ̀ ràn wọn. àwọn ń jà fún Yorùbá nation and I keep on saying it yìí pé no going back on Yorùbá nation. It is our right. But we are not doing it the way the Onitiris are doing it. We don't know anything about them. Àmọ́ wọn rí, àárí wọn rí, àbá wọn ṣe kò dẹ̀ sí tó kàn wá pẹ̀lú wọn. That is just the fact. Àwa ń pariwo Yorùbá dé. Nígbà tí mo ṣe rally, tí mo ṣe lọ sí government house ní ọjọ́ ní December 8, no December 9, 2022. Bí mo ṣe parí rally níbí ní ìrọ̀lẹ́ yẹn mo gbéra sínú mọ́tò mo gbọ̀nà Èkó lọ. Ọjọ́ kejì on the 10 àwọn Èkó náà fẹ́ ṣe rally níwájú Benin Republic Embassy l'Ékòó. Gbogbo rally tí mo ṣe bí tá a ṣe lọ sí governor's house government office l'Ákúrẹ́ bí the state secretary to the state government Ọládùnní Odù ó jáde sí mi ó àdírẹ́sì gbogbo àwa tá a ṣe rally lọ ó wà lórí fọ́nrán ẹ lọ wò ó jáde ó àdírẹ́sì wa ó bá wa sọ̀rọ̀ ó gbà wá lámọ̀ràn ó plead sí wa ó ṣe gbogbo ẹ̀ a dẹ̀ appreciate ẹ̀ oníkálukú dẹ̀ lọ ní ẹ̀ bó ṣe ń parí bẹ́ẹ̀jọ́ yẹn 5:10 ni mo gbéra kúrò l'Ákúrẹ́ 5:10 ni mo gbéra mo gbọ́dọ̀ Èkó lọ sòsé gbirigbirigbirigbiri ó dèkó mo ti dé Èkó mo ti wọ kán tó ṣẹ́jú mo ti wọ VI níbi tí ẹ́mbásì yẹn wà mo ti gba hòtẹ́ẹ̀lì mo ti sùn nígbà tí ilẹ̀ máa mọ́ mo ti jí jáde mo ti survey gbogbo bẹ̀ mo rìn ìgbà tí máa rìn kò tí ì sáwọn ọlọ́pàá nígbà tó máa di bí after 1 hour tí mo rìn mo rí ọlọ́pàá ti kún gbogbo bẹ̀ bam ọlọ́pàá ti kún everywhere later bàbá sífì mọ́ mo dé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dé díẹ̀díẹ̀ àwọn sugar boy and some others wọ́n dé nígbà tó máa dé bàbá àjòkó sínú ilé oúnjẹ kan à ń wòye ó wá sọ fún bá a lè jòkó síbí máa wò rálì làwa ṣe bí àwọn tá a wá bá lè kó gan ò jáde ẹ̀rù ń bà wọ́n ẹ jẹ́ ká jáde mo lọ bá ọ̀gá ọlọ́pàá wọn mo dẹ̀ jáde wọ́n ní kí làwa ṣe àwa làwa ṣe rálì bí wọ́n láà lè wọlé sínú ibi tí ẹ́mbàsì wà yẹn wọ́n ní bọ̀tà lè ṣe lójú títì mbẹ̀ a lè ṣe lójú títì a ti wá ní pé ká ti sọ̀rọ̀ ká yé rí wa ẹ jẹ́ ká ṣe ń bí a dẹ̀ ṣe rálì mo pa àwọn bàbá gbogbo wa jáde àṣẹ rálì ẹ lọ wo fídíò wọn wà online nígbà tá a ṣe tá a fẹ́ ṣe tá a sọ̀rọ̀ tá a fẹ́ sọ ọ̀gá ọlọ́pàá ẹni tó lead wọn wá bẹ̀ assistant commissioner ni I remember the name Akínyẹmí ló kọ sáyà ẹ̀ ó wá pè mí Ọlọ́mọlúkà wá báwo ló ṣe ń ṣe ìrìn àjò Yorùbá nation yìí gan mo ń wọ ẹ lánàá àná yìí ní ọ̀dọ̀ ní governor's office l'Ákúrẹ́ báwo ló ṣe ṣe tó tún ti dé ní láàárọ̀ kùtùkùtù yìí ṣé ó sùn Àkúrẹ́ lánàá ni mo ṣe mo ní sà ìrìn àjò yìí ó gba sacrifice a dẹ̀ máa ṣe àtàná lèmi ti wọ Èkó àtòru ni mo ti wọ Èkó so kò sí nǹkan tí mo lè ṣe lé lórí a máa ja ìjà yìí ni inú ẹ dùn mo kí wọ́n bá àwọn ọlọ́pàá yẹn lọ wo fídíò ẹ̀ ó wà online kóòtù Ọmọlúkà péjì kẹ́ lọ wo mo wà ń bẹ̀ mo ṣé kí wọ́n bá wọn mo kí wọn àwọn náà kí mi ọ̀gá ọlọ́pàá yẹn kí mi inú ẹ dùn ó lóun wú omi l'Ákúrẹ́ lánàá tí mò ń pariwo Yorùbá nation mo tún ti dé Èkó láàárọ̀ yìí mo tún ti pariwo Yorùbá nation báwo ló ṣe mo máa ṣe náà ni no going back that is how it is àbá wàhálà àbọ́lọ́pàá jà àbá DSS jà rálì tí mò ń sọ yìí ó lóye àwọn DSS tó bá wa bẹ̀rẹ̀ àtúndọ̀ parí ni àkọlù wọn ò kọlù wa nígbà tó tún lọ mo tún fún wọn lówó mi ìfi sọ àsọdùn mi ò yọ wọn mi ò dẹ̀ kí ṣe pé mo fi tú àṣírí yín o wọ́n dúró tì wá ẹ̀tọ́ mi fún wọn báyìí gbà ìfìrè epo sí mọ́tò yìí mo fún wọn kí ló wà ńbẹ̀ a fi yọ̀ síra wa lọ́rùn ni àbá wọn jà wọn ò bá wa jà àkọlù ọlọ́pàá ò kọlù wa àbá sójà jà sójà ò dẹ̀ bá wa jà a dẹ̀ ń ṣe nǹkan wa pẹ̀lú ìrọwọ́ ìrọ̀sẹ̀ gbogbo ayé ló dẹ̀ mọ̀ nípa à ń ṣe àwọn ọlọ́pàá ń bá wa sọ̀rọ̀ inú àwọn náà dùn sí o àjọ ń jẹ̀yà ilé o à ń gbọ́ sójà ń sọ olóye sójà tó ń pè wá lójúmọ́ tán bá wa sọ̀rọ̀ àwọn sójà ń gbọ́ àwọn ọlọ́pàá ń gbọ́ tí wọ́n dẹ̀ bá wa sọ̀rọ̀ àwọn náà nífẹ̀ẹ́ sí o ṣùgbọ́n ṣe mọ̀ pé iṣẹ́ wọn ò lè jẹ́ káwọn jáde which is fact so kí wá di reason tí àṣẹ la fẹ́ lọ máa kọlù wọn kí la ní onítìrí wá dé oníkan lọ máa kọlù government house
ẹ̀yin ò mọ̀ pé ó ní bó ṣe jẹ́ ni kán lè tàgì gbogbo wa pé ká má bàa lè jáde mọ́ tí ọ̀gá ọlọ́pàá bá wá tàgì gbogbo wa sì gbé ẹni gbogbo ẹ̀ tó bá ti rí ọmọ Yorùbá nation kan máa arrest wọn ìgbà náà ní kó àwa wọ̀nyí ṣáà sì lè sọ̀rọ̀ mọ́ ni àní lè sọ mọ́ ìdí dúpẹ́ fẹ́ àtìvù nìyẹn adẹ́tẹ̀ tí ò lè fún wàrà tó fẹ́ dá tó lè ba wàrà jẹ́ òun lọ̀rọ̀ dúpẹ́ bí ò ní tàn yín ẹ̀yin olóríire ọmọ Yorùbá tẹ̀ ń gbò mí mo ń sọ eléyìí fún yín ni no magic nothing anybody can do to make Nigeria right except abakin tẹ́nìkan bá gbìyànjú pé kóun ṣe dá àpàpà bàjẹ́ ni kò sí nǹkan tẹ́ lè ṣe Nigeria is gone ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ àwa dúró lórí ẹ̀ and we will keep on telling our people a máa ṣí wọn létí reason tó fi yẹ kí Yorùbá dá dúró reason tó fi yẹ kí Ìgbò dá dúró gbogbo ẹ̀ làwa máa sọ fáwọn èèyàn wa tá máa sọ àtọba àtìjòyè gbogbo ẹ̀ la máa sọ ẹni tó bá dẹ̀ létí ni kó gbọ́ ẹni tí ò bá dẹ̀ rẹ́dì láti gbọ́ òwú tí ò fẹ́ gbọ́ ni kò kàn yé kọ́ tí ẹ ìbùkún ní fọ́nílẹ̀-èdè Yorùbá mind you ẹ jẹ́ ìrìn yín létí ẹ guess next week is my birthday next week is my birthday oh ẹ mọ bó ṣe ń lọ náà èmi ò sọ pé from henceforth ẹ ti bẹ̀rẹ̀ sí ní dá owó birthday mi ẹ máa dájọ́ sí mi náà ẹ mọ bí mo ṣe ń ṣe o a máa lọ sí motherless home a dẹ̀ máa ṣe give away fáwọn èèyàn ó yẹ ẹ máa dájọ́ fún mi 5,000 10,000 20 100 1 million 2 million 50 million ẹ máa gbé wọlé ọdún tó kọjá ní bá a ṣe ṣe gbogbo yín lẹ́rìí ó yẹ ẹ má jò pẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní dá next week ni next week Saturday ó ti yé yín bẹ́ẹ̀ yẹn next week Saturday kì í ṣe Saturday ọ̀túnla o tọ̀hún ó yẹ bẹ̀rẹ̀ sí ní dá gbogbo ẹ̀yin fọ́ọ̀sì mi ẹ pọ̀ náà ẹ̀yin fọ́ọ̀sì mi pọ̀ ní Facebook mo ní over 40,000 fans ní TikTok I have more than 13,000 ní YouTube mo ní over 20,000 Instagram over 2,000 kì í sábà ń lo Instagram yẹn mọ́ so gbogbo yín pápátá tí mo dárúkọ yìí tí má kàn rí 2,000 ní YouTube 2,000 ní Facebook 2,000 ní TikTok that is 6,000 kẹ́ẹ̀dá wá 1,000 naira fún mi 6 million naira nìyẹn ó ti dúró 1,000 kẹ́ẹ̀dá that is 6 million naira màá kó ẹrù kódà mi ò ní yà sí ilé àwọn motherless ẹyọ kan máa lọ motherless mẹ́ta àtúnṣe give away fáwọn èèyàn tí inú wọn máa dùn àwọn tó kù díẹ̀ káàtó fún àtúnṣe fún wọn how much is 1,000 if you are truly my fans tó mọ ìpò owó jẹ́ fans mi kò sí tó burú tó bá lè dá 1,000 naira ìwọ̀pọ̀ ọmọ lúkà gbà kó fún ẹ request for my account I will give it to you kó san tiẹ̀ síbẹ̀ tó bá dẹ̀ lè fún wa jù bẹ́ẹ̀ lọ ògo ní fọ́lọ́ lókè ọ̀run gbogbo yín lẹ máa fojú yín rí tí mo fẹ́ ṣe ọ̀nà ọ̀tọ̀ ní ẹ rí i pé mo tún fẹ́ gbọ̀nà ọ̀tọ̀ jáde ní ara mo fẹ́ dára mo tún fẹ́ dára ó ń dára mo fẹ́ dára ó máa dára ó máa ṣojú yóò yá kọ́ tí ẹ jáde ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá kò ní bàjẹ́ fún yín. Thank you so much Ọmọlúkà is my name ẹ bá mi pín program ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook tẹ́ ń wò mí ní YouTube kò ní bàjẹ́ fún yín ẹ bá mi pín ẹ gbìyànjú ẹ bá mi pín Jésù Olúwa wa.